Africa Content TV. Alaafin wípé ó ṣe pàtàkì fún wa láti wá sí àbẹ̀wò sí state hospital ká wá ní farakínra pẹ̀lú àwọn èèyàn tó wà ní hospital kí wọ́n sì wá fi ṣe bàbá jẹ́ nígbà tá a bá dé ward ayaba àwọn náà ni wọ́n mọ báwọn èèyàn wa sọ̀rọ̀ ní ọ̀hún lórúkọ kábíyèsí ṣùgbọ́n ọmọkànfẹ́ yànnàná tó gbé wa wá sí àyìn láàárọ̀ yìí wípé kábíyèsí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀yọ́ débi wípé wọ́n ní àsìkò àjíǹde yìí sẹ́ àwọn gbọ́dọ̀ ní ìfọwọ́kàn fún àwọn tí wọn ò ní orí ọ̀fẹ́ láti máa ṣàjọyọ̀ báwọn yòókù ti ṣàjọyọ̀ ọba lọ́wọ́ bá wọn ṣàjọyọ̀ lórí ọ̀dọ̀ wọn ní ìyá wa. Owoade níjọ. ṣùgbọ́n ní báyìí a ti bẹ̀rẹ̀ sí ní kọ́wọ́ọ̀dù làwọn ọmọdé padà tó wà under construction la. Àwọn ọmọdé ọkùnrin àti obìnrin náà wà. Bẹ́ẹ̀ ni ma less than 9 years. Àmọ́ Àwọn àgbàlagbà ọkùnrin. a mọ̀ pé ìjọba ìpẹ̀kun ọba Abímbọ́lá Akeem Owoade kìíní tó ti fìdí kalẹ̀ dáadáa lọ́yọ̀ọ́ báyìí gbogbo ilẹ̀ Yorùbá yóò mú ìtẹ̀síwájú ńlá wá léè tí yóò ní àpẹẹrẹ tó lágbára a sì mú ní ìgbàgbọ́ pẹ̀lú ògbó Ọlọ́run ìpèníjà tá a ní tó fi di alákànpọ̀ àwọn ọmọdé àti ọkùnrin yóò di àfihàn tí egun fi sọ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti kábíyèsí wa ọba Owoade ní kò pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn kábíyèsí àti ìrànlọ́wọ́ Ọlọ́run ó bá wa yanjú ọ̀rọ̀ children's watch ló fi jẹ́ pé àwọn ọmọ wa wọ́n ní ibi tó yẹ fún wọn láti wà so mo mọ̀ pé ayaba náà wọ́n bá wa àwa náà ó darapọ̀ láti jíṣẹ́ nígbà tá a bá padà dé ilé wípé tó àwọn ọmọdé àti àwọn. ọkùnrin àwọn àdúgbò àwọn àgbàlagbà àti àwọn ọmọ ọdún mẹ́wàá sí òkè ṣáìdì ìgbàlá náà àwọn mélòó ni a ní àwọn patient méjì lọ́wọ́lọ́wọ́ ìlú bẹ́ẹ̀ bàbá yẹn 70 years ẹni tí wọ́n bẹ̀rẹ̀ 27 years ẹ kú ṣe ṣe máa ẹbí ìtẹ̀síwájú yóò ti wọ́n ṣe ẹgbẹ́ ìlànà fún children's world wọ́n gba ọmọ kéékèèké àjọ máa ń ní admission gan wọ́n máa ń kọ́ sometimes gan bẹ́ẹ̀dì gbáhùn ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́ pé wọ́n ti bá wa kọ́ wọ́ọ̀dù àwọn ọmọ kéékèèké mọ́ àti wọn á pè é ẹ ṣì bá wa lọ́wọ́ sí tí yóò fi tètè yá ọmọ kámá torí pé akẹ́fúnra wa pọ̀ ń bíbà yìí ni àjò ara wa bí ìyá ọmọ òní lè túra lẹ̀ ọkùnrin gan tá a bá fẹ́ tọ́jú wọn gan àwọn àgbà máa wá privacy fún wọn so àwọn ìpèníjà tí a ní bí báyìí nìyẹn. So how many patients lẹ ní lọ́wọ́lọ́wọ́ báyìí a ti discharge àwọn ọkọ̀ ogun bíi àwọn méjì ní orí bẹ́ẹ̀ tó wá báyìí. Yeah, let's go to the procedure. Sorry.
Báwo lára yín? Láyọ̀ ni wọ́n já agbára ọ̀tún. Olúwa fún yín okun àti agbára tẹ nílò. Olúwa wò yín sàn. Àwọn gbogbo ẹ̀yà ara yín sàn. Lábẹ́sí ní ẹ̀bùn ráńpẹ́ yìí o. So with the present situation that we are facing in Nigeria, in terms of security, economic, education, health sectors, what message do you have for our government? I mean the federal government, states, and the local, and how can we come out from all these challenges, ma'am? Well, right now we are more of celebrating Easter, but I'm still going to answer that question. So, like you said, with all the problems we are facing in the country, firstly, I want to believe nowhere is perfect. To God's glory, we've lived outside the country for over 20-something years. They have their own issues, they have their own problems, they are not perfect. So nowhere is perfect. And I want to believe same thing in Nigeria. We are work in progress. Things will get better, but how? It has to start with us. So what are we doing as an individual to make the country better? We're not talking about the government alone. We're not talking about what the state or the governor or the president can do for us. It starts with me. It starts with you. So what are the things that we can put together? What are the things that we can do as an individual to make our country better? We have to be intentional about it. For us to get a better country, we all have to be ready to make it better, to make it a better place for you and I, and for our children that are to come. So like I said, let's keep on praying for Nigeria. Let's try our own best, and let every individual buckle up to make Nigeria a better place. We are so blessed in this country. God has given everything to us. In fact, there are so many countries in the Western world that are not as blessed as Nigeria, and they are still thriving well. They are doing better. So what are we lacking? Why do we find ourselves in this place? It has to do with you and I. It begins with you and I. So apart from what the government can do for the country, what can you do for your country? What can I do for the country? Part of the things that we as a person, as a family, thought we can do to make Nigeria better, that's one of the reasons why we are here today. We left the comfort of everything that we have to come and serve, to come and give back to the community, because we believe that service to humanity is the best gift of life. So likewise, I want to believe Nigeria is a work in progress. We'll get there by the grace of God. We'll get there. But it starts with you, it starts with me. We all have to put our effort and hands together to make Nigeria a better place. Kabiyesi motive behind this good gesture? Say again? What's our motive behind this good gesture? Oh, yes, like I said before, service to humanity. But ayé èèyàn mélòó la lè fọwọ́ tọ́? Kò dìgbà tá a bá tún ní owó tó pọ̀ ká tó lè ṣe fẹ́yàn. Nínú díẹ̀ tá a bá ń ṣe fún ọkùnrin, tá a ṣe fún obìnrin, tá a ṣe fún ọmọdé, tá a ṣe fún àgbàlagbà, tá a ṣe fún ọ̀dọ́, tá a ṣe fún èwe, a ní ìgbàgbọ́ wípé ó máa fọwọ́ tọ́ ayé wọn ní ìdí kan tàbí ní òmíràn. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ọdún àjíǹde là ń ṣe lọ́wọ́, inú wa gbogbo wa ń dùn, gbogbo wa ń yayọ̀, ṣùgbọ́n àwọn kan wà tí wọn ò lè bá wa yayọ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ nítorí ìdí kan tàbí òmíràn. Bóyá ó fi ìfẹ́ yẹn hàn fún wa, làwa náà ṣe wò pé irú ìfẹ́ bẹ́ẹ̀ káwa náà gbé dìde ká lọ bá àwọn tí wọ́n ṣe àìlera láti fi irúfẹ́ bẹ́ẹ̀ hàn sí wọn, láti jẹ́ kó mọ̀ wípé ọkàn wa wà pẹ̀lú wọn, a dẹ̀ ń gbàdúrà fún wọn.